kí ló fẹ́ wá ṣe. ìbọ̀gbọ́n náà mọ̀ pé àǹtí busy kan náà pé wọ́n máa ń travel káàkiri ní Dubai ọ̀la Kòtónú ọmọ tá a dẹ́ ń sọ̀rọ̀ Ìfolúkẹ́ kì í ṣe ọmọ kékeré ọmọ tó ti bàlágà ọmọ tó ti di sisi tó yẹ pé ó lè máa rìn káàkiri kó máa rìn ìranù tí ó bá ṣe tó mójútó oníṣòwò pé tó bá wà ń bí at least a lè máa níbẹ̀rù díẹ̀. Kọ́láwọlé ìgbà mi tó o bá ń sọ̀rọ̀ máa ma wòó pé àbí wọ̀ kọ́ sọ fún mi ṣó yẹ kí wọ́n agree pé kọ́ mọ́ ọmọ kan wá síbí báyìí. But èmi expect kó máa sọ̀rọ̀ báyìí ó ṣàmúrú àti àǹtí kan sí mi pé gbogbo ọ̀rọ̀ mi náà máa ń gbé sórí bẹ́ẹ̀ ni pé títí wọn ni so tá a bá ṣe nǹkan bẹ́ẹ̀ ni pé a fi ẹ̀mí ìmoore hàn ọmọ lásán kókò máa gbébi mi rò pé yẹn pọ̀ jù àbí. so ìyẹn lórí tó jọ ẹ́ lójú tó a sọ ẹ́ kọ́ ọmọ mọ́ bọ̀ àbí. Rọ́mọkẹ́ ṣe bí ìwọ náà ló sọ pé Ọlọ́run tó ń ṣebẹ̀ kò tí kúrò ní àrò. mo ti gbọ́ o wo tó bá délẹ̀ Ọlọ́run á jẹ́ kí agbára ẹ̀ kó ká ṣùgbọ́n ọkọ tí mo wí. Ọlọ́run bá máa fún mi iṣẹ́ o kí ni náà ṣe tèmi. bọ̀bọ̀ ìtorí ọlọ́ ló kàn ronú lọ sáà bẹ́yẹn ló kò tí wọn gbà tí wọ́n wọnú lé kí ló ṣe tó tún mu drink ẹ̀ torí ọlọ́. Dìran drink sọ̀rọ̀ drink làwọn àṣọ sí o Dìran jókòó. Ok. Ọ̀rọ̀ ẹ ti ń lójú ẹ̀ o. Ṣé o rí i pé ọ̀rọ̀ mi níbi tí ó dé yìí ó fàmójútó? Ọlọ́run má jẹ́ ká rí o bọ́rọ̀ ìṣe ń lọ yìí kó má di pé ayé èèyàn fẹ́ bàjẹ́ jọ wá àkọ́jí sọ̀rọ̀ mi Ọlọ́run fi bẹ́ẹ̀ jọ. Ọ̀rọ̀ ẹ̀ ò fẹ́ yé mi mọ́ kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ gangan tó bá jẹ́ ti owó tá a sọ yẹn mo ti sọ fún ẹ pé kò sí problem náà pé tóṣù bá parí o ti má ti gbowó oṣù máa fún ẹ náà ìyẹn òun ṣe big deal. Owó Dìran ọ̀rọ̀ owó kọ́ ni mo bẹ̀ sọ àìfún ní parí oṣù ìwọ rí i pé ibi tọ́rọ̀ mi ń lọ yìí ọ̀rọ̀ mi ń fàájò ojú lásán kọ́ lọ́rọ̀ yìí bá mi dọ́gbọ́n sí i bá mi dọ́gbọ́n sọ̀rọ̀ mi. Ok kí ni nǹkan tó fẹ́ kí n ṣe gan ọgbọ́n ló fẹ́ kí n dá gan báyìí sí because ó mọ̀ mí o èmi ò mọ̀ bí kankan. Wàhálà tí mo bì kan ni o níbi tọ́rọ̀ yìí dé báyìí wàhálà tí mo bì kan ni o tó bá yẹ pé o fẹ́ kí n ṣe wà láyé wá nǹkan ṣe sọ̀rọ̀ mi ọ̀rẹ́ mi jọ torí Ọlọ́run. Kò sí problem tó o bá ní pè mí ní Ẹgbẹ̀jì ó níbi kan tí mo lè mú ẹ lọ. Ó ṣe ń sọ̀rọ̀ ni ó ṣe ń ṣe bí ọ̀rẹ́ gidi ní sí á dà fún ọ ó ṣe ọ̀rẹ́ mi. ṣé wàá ṣáà dẹ̀kun pé kí n sọ àwọn ọmọ ṣe ń gbé nǹkan lè jà kò tí ẹ ayé ló tó gbogbo èèyàn láti mú kí ní mo ti ní kí wọ́n ọbẹ̀ tó jẹ díẹ̀ kan lè lọ sí fìyẹn síkùn. olùkọ́bírí àwọn abóòkùn múlẹ̀ ọya ọ̀yà àrányá gbági ló kó ṣẹ̀kẹ̀rẹ̀ ṣàbótò lọ́rọ̀ ìgbẹ́sùn àwọn àgbààgbà mẹ́fà. Dìran ọ̀rẹ́ rẹ̀ yìí ò lè ríṣẹ́
bàbá kò lè ríṣẹ́ báwo. ọ̀rẹ́ rẹ yìí ò lè ríṣẹ́ èmi mo sọ bẹ́ẹ̀. ẹ wò bàbá ẹ jọ mo bẹ̀ yín ni ṣé rí gbogbo agbára tẹ́ bá lè sà láti fi ran ọ̀rẹ́ mi lọ́wọ́ ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá ń ṣe bẹ́ẹ̀. sódà kí n mọ ọ̀tàn ẹ bá ọmọ mi ní ọ bó o ti ń wo yìí bó bá ilé ríṣẹ́ yóò yà olókùnrin ni àìsàn ni ó pa èmi mo sọ bẹ́ẹ̀. bàbá olókùnrin bíi ti bá wò ta ni mo ṣe ẹ mọkọlá ni tó bá jẹ́ mọkọlá ni wàláì gbogbo ohun tẹ́ bá lè ṣe láti fún ọ lọ́wọ́ lẹ máa ṣe ẹ wò tẹ́ bá ń gbọ́ àgbérùgbésọ ẹni tó ń jẹ bẹ́ẹ̀ rè nígbà táwa ń léwèé ẹ mọ ta máa ń pè ní àsìkí ìwé. àsìkí ìwé lẹ máa pè é. ó nìyẹn. yóò mọ̀wé orí rẹ̀ tóbi dáadáa yóò mọ̀wé àmọ́ mọ̀jẹ̀ ń tàn ìran ebi wọ́n mọ̀ mí fún iṣẹ́ nǹkan tí gbogbo àwọn gbarúmọlẹ̀ ifá ní ò lè ríṣẹ́ bí ó ti mọ bayé nu. ẹ gbọ́ bàbá mo ti ṣiṣẹ́ rí ó ṣiṣẹ́ rí bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbádùn àti ìfọkànbalẹ̀. lóòótọ́ lọ ṣiṣẹ́ rí mo rí i àmọ́ ṣé tó o ṣe ń gbà wọ́n fi tó ọ lẹ́nu wò kó lè mọ bí ìgbádùn ayé ti rí. báwo àsìkò tó wà yìí kò sí nǹkan kan mọ́ o. bàbá kí lẹ wá lè ṣe fún wa báyìí. wo sọlọ́rọ̀ ọ̀rẹ́ rẹ tó ń wò yìí kò gbẹ bọ́ kó sì gbé tutù kò sí nǹkan méjì tí ó ṣe bí ó ṣe pé kó máa lọ rèé ṣètọrẹ àánú kó sì kún fàdúrà tó pọ̀ kò jù báwọn lọ. ìgbà wo ni ká so ìgbà wo ni ká padà wá bàbá. pípadà wáyìn. àbí. Ifá ò tọ́ aṣọ́nà ẹlẹ́rìí ìpín òtórí ọmọ tí ò sunwọ̀n ṣe Ifá ò tọ́ aṣọ́nà gbàtẹ́ ẹ̀ bá tún padà wá Ifá ni ó sì yín ní dídìde àwọn orúnmọlẹ̀ ó sì tì yín lẹ́yìn fúnra yín lẹ́ẹ̀ tún wá àmọ́ lásìkò yìí kò ṣàtúnṣe báyìí. ọ̀dà ẹ máa wò ó ẹ máa wò ó ilẹ̀ o ilẹ̀ o ọ̀káre o ọmọ èèyàn rè á sì kí ìwé ilẹ̀ o. ayé anamọ́nàyé ẹ̀rù kúùkú wọ́n sì yí ìgbésí ayé ọmọ yìí wọ́n sì yí padà wọ́n fàyè hàn án wọ́n fi nákànàkàn tó ayé ẹ̀mọ́fẹ̀ ń lójú o ẹ̀mọ́fẹ̀ ń lójú o. ṣọ́tọ̀ ń sìn mi àtọkọ mi o a lè tójú bọlé o a lè ṣeré ẹ̀ ṣé ìwà tójú bọlé ń sìn. dáhùn náà ṣé ẹ̀ tójú bọ̀ mo sọ ń gbà yẹn mo ní kó jẹ́ kí n mú ẹ jáde nínú ọkọ mi ò láìkí ọmọ tójú bọlé aláwọ̀ ṣé ìwà tójú bọ̀ ń sìn. Rọ́mọkẹ́ mo dẹ̀ wí fún ẹ tó mo ní kó má fẹ́ bọ̀bọ̀ yìí láti gbà tí mo ti rí bọ̀ mú mo kó òṣì ń hùn lára iṣẹ́ ń bá fà á ẹ ló tí o àfi ọrùn iṣu làpárò máa kú sí ṣótán. Ṣé Tinúkẹ́ mo mọ̀ pé o máa bú mi ni àmọ́ mi torí yẹn wá sí ìbà ilé ni gbogbo ẹ ti sú mi ní ìmọ̀ nǹkan tí máa ṣe rárá mo dẹ̀ wá sí ìbà ilé ni tó gbé kó ba lè fún mi nímọ̀ràn ni ìmọ̀ràn tó péye ni. níbo mo fẹ́ tiẹ̀ sí ọ̀rẹ́ mi ló máa jẹ́ títí láì Rọ́mọkẹ́ the only advice tí mo ní fún ẹ ni wípé kó jáde sọ̀rọ̀ ara ẹ̀ Rọ́mọkẹ́ jáde sọ̀rọ̀ ara ẹ̀ o má jẹ́ káwọn ẹbí ọkọ ẹ tí ẹ jáde kúrò lé ọkọ o tèmi ò jù bẹ́ẹ̀ lọ kí n jáde sọ̀rọ̀